Ẹ̀yin abiyamọ ayé. Ẹ dákun. Ẹ má jẹ́ n rámayé. Ṣebí wọ́n ní pé tán bá sáàdì ọ̀gbàgbà máa ń gbani ni. Ẹ ti gbà mí lẹ́ẹ̀kan rí. Nígbà tí ojú ń pọ́n igún mi. Àmọ́ ọmọ mẹ́ta. Méjì ti lọ. Ẹ fi kan yín yá mi. Ẹ dákun. Ẹ má jẹ́ kọ́rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa kankan. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ẹ̀yin abiyamọ ayé. Ẹ jọ̀ọ́. Ina bai zai taɓa faruwa ba. Ha. Bai zai taɓa faruwa ba. Me kike faɗi? Bai zai taɓa faruwa ba. Who's it? Baby, it's me. I'm coming. Babe. I'm coming. I'm looking for the key. Oh, God. Don't know. Mo sọ key yẹn síbí kan ni. Kí ló ṣe yọ kí lẹ́yìn ilẹ̀kùn? Easy pẹ̀lẹ́. Báwo ni? Ṣé o kọ́kọ́ wá mi gba bàtà yìí náà? Kí ló ṣẹlẹ̀? Àjọpọ̀. Ebi 4 ló máa ń close now. 2 o'clock lélẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n okay? Ó kàn bẹ̀rẹ̀ sí ń feel this very strange headache. So hard. Ní láti sọ fún ọ̀gá mi pé kàn jẹ́ kí n máa lọlé, so tí wọ́n máa fi lo aspirin tí mo rest, I should feel better. Hey, sorry about that. Stress yìí ló máa jẹ́ o. Oh, shit. Pẹ̀lẹ́. Ṣo máa rest ṣé kí n bá get aspirin yẹn? Oh, no. Jẹ́ kí n lọ sókè so máa kàn lò máa dẹ̀ sùn straight. No, why not just rest here? Rest in me now. No. Rest here. Rest inside and be lórí chair. Babe, do we have a visitor in the house? A visitor? No. Yeah, because Mom perceived one strange smell. Yeah, like a cheap perfume. Air freshener. More new air freshener. So, you know, just to let have new smell in the house. I'm trying to surprise her, you know. I like it. What flavor? It's like a lavender and rose. No, mixture lavender to rose. Baloo is like a top. Rest baby. It's like a top end time. Ma change your phone. What's wrong with you now? What are you doing now? Coffee we could rest Sabini. Let me take care of you. You want to money making take care of you. Like I'm just trying to take care of you. Like what's affect sorry. Me? Okay, then get an aspirin. Oh God. Okay, just get my bag at least. Mama, don't say it won't affect me, please.
Wọ́n ló ní ó ní headache. Mo dẹ̀ ní kó rest nísàlẹ̀. Oh, please. Okay, just hold. I mean, look at it now. Look at the racing. You did nothing. Nothing now. Make you rest. You should be detective. You look at detect. Nothing. Just rest. Let me bring aspirin for you. Let the headache go. Rest. This way. Also, please. Calm down. What is the problem? People. What rest? People. Cause anything there. Absolutely nothing. Yeah. There's nothing. Come. Wow. Let's go. Come and rest first. Come on. Babe, wait. Let's talk this. I don't even understand. Wait. Babe, talk to me. Wait. The bathroom. The bathroom. Wait. There's absolutely nothing in the year. Oh, God. Listen, what the fuck up? What a mess up. Tayo Moyelewa. What are you doing here? Wọ́n fẹ́ bẹ́ẹ̀ ṣe nǹkan lórí fóònù nínú bedroom mi, nínú ilé mi. God. Ẹjọ́ ma. Kí n jọ ma. Má bínú ma. Who are you? Stop! Ṣé bó ṣe máa ń ṣe yìí? Dára, ó rẹ̀ wá mi ṣe olórí fóònù mi ni. Wá ṣe fóònù tiẹ̀. Wá ṣe Mo fóònù. ṣe fóònù ẹ̀ nínú bedroom mi. Ṣé ti? Nínú bedroom mi àtọkọ mi. You don't do anything. You didn't do anything, did you? Dama. Mímọ̀ kò máa ṣe báyìí. Àtò. Mi ṣe lọ́kọ̀. Babe. Iṣẹ́ èṣù ni. Iṣẹ́ èṣù. It's the work of the devil. It's fine. What are you still doing? What are you still doing here? What? My bag. Basu, nǹkan tó ṣe yóò dùn mí, yóò jọ mi. Basu ṣáà ní ti jù ni, ṣẹ́yìn ti bàjẹ́ tó báyìí ni. Basu kí ló ṣẹlẹ̀? I'm sorry, I swear. I'm sorry. Why is it that tẹ́yìn ọkùnrin tẹ́ bá ti fẹ́ ya wèrè yín, ẹ̀sùn lóru, ẹ̀rí wá nǹkan tó pé ìyàwó yín máa rí yín, àwọn pé ó kí nǹkan tó kọ́ mi torí ẹ̀ ṣe ni, jọ kí ló torí ẹ̀ ṣe? Iṣẹ́ èṣù. Kí ló rí ara wọn ẹ̀? Iṣẹ́ èṣù. Basu èṣù yẹn ló máa pa ẹ́ tó bá ṣọ́ra. Èṣù yẹn ló máa pa ẹ́ tó bá ṣọ́ra, Basu. Orí mi. I love you. Womi, Don't touch me. Basu, do not touch me. Basu, do not touch me. Okay, hands off. I love you. I swear.
Dáríjì mi. I hate you, Bosun. Don't say that, please. Don't say that, babe. Dáríjì mi, babe. Babe, please now. Oh, God. Strong now. Don't come anywhere near me. Do not come. Bosun, please. I'm so sorry, babe. I swear. I'm so fucking sorry. I swear. You say you should. Bosun, please go. Just go. Please go. Malon now. Bosun, de Malon. Je vais pas mini Malon now. Oh, de Malon now. Okay. Mama. Wàhálà tí mo kó rá mi sí nìyẹn. I swear you be bad guy. I swear. Èmi ti rò pé Táyọ̀ ti máa lọ kí ti tó dé. Wow. Látàná yẹn bí ilé mi kò ń gbóná burúkú. Like mi ò mọ̀ tó fẹ́ explain bí lè ṣe ń gbóná tó. Mo rò pé I'm being serious here. Jẹ́ ká bá parọ́. Ó yẹ kí lè gbóná jù bẹ́ẹ̀ lọ. Daddy. Yes. Because I don't understand. O ti marry now. You are a married man. O tún wá fẹ́ ṣe àdáadáa ẹ̀. O gbé obìnrin wá sí matrimonial home ẹ̀. Bàbá yìí ó láyà o. Ìyẹn gan ló funny jù. No, ó dẹ̀ bad. No, bad. But at the same time, ó ní bá ọ̀rẹ́ wa wípé ṣe bá sọ̀rọ̀ ẹ̀. Okay. Ọmọ fọwọ́ pọ̀ rẹ wọ́n. Ọ̀jẹ̀ ni ẹ́. Wo bí? My house is scattered. Ilé mi ń dàrú ẹ̀dẹ̀ fún mi ṣe ẹ̀yẹ. No, Bosun. So, ọmọ nǹkan tó ń funny ni pé gbogbo wa ló lè. Ṣé you understand? Má ṣe mistake. Gbogbo wa ló lè lóòótọ́. Ṣùgbọ́n ó yẹ ká ṣe máa fún àwọn obìnrin yẹn ní respect wọn. Imagine now. Yeah, I understand. You're right there. Yẹ kí n advise ẹ bàbá. Má lọ lé mọ́. Títọ́ máa pa. Daddy. Okay. So, òun try láti threaten them more ni. I'm very advise them because I don't understand. But seriously, Bosun, you need to be. You need to be serious. You need to be frank. I know. No, it's totally. Ọmọ obìnrin là ń sọ pa ẹ. Kó máa bó sọ pé ilé ẹ̀ ń gbóná yẹn, ó máa kọ gbòṣùṣù á ti jẹ́ kó sùn mọ́jú níbi akọ̀ dá omi gbóná àbí obìnrin. You don't need to do that now. So irú nǹkan báyìí, okay, we know say na all of us dey do am. Ṣé you understand? But no now, jẹ́ kí space yẹn wà, not in your house. Not in your house. Nǹkan náà tí mo ṣe wo, that's the reason I came here. Pé kí n bá yín méjèèjì sọ̀rọ̀. Pé kẹ́ lọ bá mi bá ṣe mo kó máa ń gbọ́rọ̀ sẹ́yìn méjèèjì lẹ́nu. Pé at least kẹ́ bá mi bá sọ̀rọ̀, kẹ́ bá mi bẹ̀. Ìwọ ń ṣe big deal now. Big deal. Big deal. Why? Kí ló ṣẹlẹ̀? Jọ, ká wá lọ bá ẹ bẹ̀. Obama pè mí sí. Hi. Àsọ̀rẹ́ jọ ọmọ tó máa ń pọ́n mi lé tó ń respect mi. So, ìkíní pẹ́bẹ̀, ẹ̀kejì pẹ́bẹ̀, ẹ̀kẹta. Ìṣẹ́jú mélòó ó máa rò pé kan náà ní gbogbo àyìnà. Ṣé ìwọ nìkan ló máa ń pọ́n lé ni? Jọ ṣé ká wá wò yẹn ká torí yẹn sìn ká lé ọ̀rẹ́ wa fẹ́kùn pàjẹ́. No, that's not possible now. Ọ̀rẹ́ wa náà dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àbí? Yeah, I swear. No, like me, I will never do something like that again in my house. You will never do that again in your house. Yeah. Can you imagine? Hey, baby. I'm Oriyomi. Yeah. Sure, pa. Yes, sir. Yeah, sit down. Tito. Sir. Ṣé o bínú pé mo pè ní pé pàjáwìrì? Yes, sir. Yeah, I'm so sorry. Tito, jọ̀ọ́ má bínú. Ọ̀rẹ́ mi ni mo rí tó wá fi ẹjọ́ ara ẹ̀ sùn mí. Ó ní òun ṣẹ̀. In fact, bó ṣe ń rojọ́, ẹjọ́ ẹ̀ ń tẹ̀. No, ó ń rojọ́, ó dẹ̀ ń jẹ̀bi pẹ̀lú nǹkan tó ń sọ. Tito, mo fẹ́ bẹ̀ nítorí Ọlọ́run. Gbogbo nǹkan tó bá wọn kó lè ṣe. Jọ̀ọ́, ó ti tó mi mọ́ lára. Mo fẹ́ kó bá mi dáríjì, please. Uncle Oriyomi, ọ̀rọ̀ yìí ń rí bákan lára mi. Òun ló wá sọ pé mò ń bọ̀ òun jà. Ọlọ́run ò ní jẹ́, èmi ò ní any reason láti bọ́kọ mi jà o. Ó ń bá mi jà. You are fighting me, baby. Tito, ó yé mi dáadáa. Mo mọ bó ṣe tóbi tó. Now, mo promise ẹ, Tito, tó bá tún gbìyànjú àti ṣerú nǹkan bẹ́ẹ̀, tí rẹ̀ bá tún ṣọmọ lọ́wọ́ ẹ̀,
mi ò ní defend ẹ̀ mọ́. Mi ò ní ever wá on his behalf láti wá bẹ̀. No. Because èmi fúnra mi ò lè gbárùn kan báyìí. No. Doyin, please. Ẹ wo ọkọ rẹ̀ mi, èmi ò bínú. Òun ní kẹ́ ṣàbà mi bẹ̀ pé respect mo deserve. Òun ní kó fún mi o. Mo ń gbọ́. Ẹ wo ọkọ rẹ̀ mi. Ẹ jọ̀ọ́ fún mi ní 1 minute. Mo kàn fẹ́ get nǹkan kan. Thank you so much. Thank you so much. Bẹ́ẹ̀ ni sir. Kí ló fi? Ó ṣe ń bínú. Just calm down. I'm okay, my baby. Just calm down. Baby, sure now. Má bínú. Ṣé kí n kúnlẹ̀ fún ẹ? Má waste ìkúnlẹ̀ o, bóyá o fẹ́ ṣe exercise ni. Uncle Oriyomi, ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n. Irin iṣẹ́ tó máa ń lò fi ṣe iṣẹ́ ẹbí wọn ń lélẹ̀. So tẹ́ bá tún ti fẹ́ rin àwọn ìrìn tẹ́ máa ń rìn yẹn. Àbí tẹ́ fẹ́ jẹ àwọn ìjẹkújẹ tẹ́ máa ń jẹ yẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ máa lò. Má lò ó. Torí tó bá kó àrùn kárùn wá lé wá bá mi. Ó ti ẹ gbọ́dọ̀ try ẹ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n. Òun náà ti gbọ́ báyìí. Ẹ wo, Uncle Oriyomi, mo rí yín nù. Àbí ṣe fẹ́ jẹ anything? Mo okay for now. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sá. Bọ̀bọ̀, ṣe fẹ́ gbọ́? Kò jẹ́ kó rí ẹ pé. Kò jẹ́ kó rí ẹ ṣe kí ni? Ó pé. Otherwise, you're gone. Ọ̀rẹ́, kó wá gbé mi lé ló máa pay o. Mechanic ti wá gbé mọ́tò mi ní fault. So jọ̀ọ́ kó wá gbé mi lé. Ó wà lókè látàárọ̀ makeup ló ṣàmúra obìnrin ṣe makeup ń wọṣọ bó ṣe ń bọ́ ilé ló ń wọ̀ yẹ bó ń bọ́ ilé ló ń wọ̀ yẹ ó ti sún mi. Okay. Babe, Oriyomi sọ pé òun ti ń bọ̀ ó fẹ́ gbé wa ó yá now. For the past 2 hours. Torí Ọlọ́run bọ̀sùn kí ni sí rọ̀ ṣe báyé ẹ̀jẹ̀ báyìí náà? Kí ni secretary ọkọ̀ Oriyomi pè ẹ́ fún? Tí màá ṣe pé nǹkan kan wà láàrin ẹ̀mí èjì wọ́ nǹkan tí máa bẹ́ẹ̀ fanú ilé ìlẹ́nu ara ẹ̀ máa kọ̀ ọ́. Jẹ́wọ́ fún mi báyìí sí kí ló pa yín pọ̀? Ó jẹ́ má jẹ́ kí owú jíjẹ má yẹ kó báyé ẹ̀ jẹ́. No, tell me, why ti secretary Oriyomi ò ṣe lè pè mí? No, why tó fi máa pè ẹ́? Why tí ó ṣe lè pè mí? Why tó fi máa pè ẹ́? Ṣé ìwọ mọ̀ bóyá Oriyomi ló ní kó pè mí ni? No, answer me. Ṣé o mọ̀ bóyá Oriyomi ló ní kó pè mí ni? Oriyomi ló ní kó pè ẹ́. Ọkùnrin mi tó yẹ ṣe bá sọ̀rọ̀ tó ń sínsìn, wọ́n á wá rán secretary pé kó máa pè ẹ́. Tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀, wọ́n máa pè ẹ́ fúnra wọn. Irọ́ ni àwọn kọ́. Bó o dẹ̀ ṣe wà ní mọ̀ nǹkan tó ń ṣe o. Mo mọ̀ ẹ́ o. O rò pé orí mi kú, mi ò gbọ́n. Mi ò mọ̀ pé àwọn girlfriend ẹ ló máa ń fi oríṣiríṣi orúkọ save number wọn. Ó ti mú kan nu o ti lọ fi save secretary Oriyomi. Ìyẹn wọ́n ń pè é sọ̀rọ̀ pé wèrè ló ń bá sọ̀rọ̀. Ó rò pé mi ò pé àbí. Wọ́n á jẹ́ kó máa sọ̀rọ̀ báyìí. Oh, thank God. What's going on here? Thank God. Impeccable timing. Pàdé mi, Bọ́sibí, thank God. No, very perfect time ló wọlé nsìn. Tó bá rí nǹkan tí ọmọbìnrin this woman what she has been tó ti bá mi fà for the past 15 minutes. Now mo fi fóònù mi síbí yẹ, mo ní kí n wọlé lé kí n ló tọ̀. So secretary yẹ tó ní kó pè mí yẹ, tó ní kó pè mí tó bó ṣe pè mí nìyẹn, tó bó ṣe gbé call secretary tó ní kó pè mí nìyẹn. You understand? So then, man, why are you calling my husband? To tell me, no, Jack, why is Oriyomi secretary calling you? This, that, money, she want me Oriyomi ló ní kí secretary ẹ. So mo boya olórí kó pè mí ni. Ṣé ń gbọ́dọ̀ ṣé ọ̀rọ̀ ló ń sọ yẹn? Ṣé yẹn possible? Ṣé ẹ̀yin ní anybody pè? Tito, má dá lóhùn jàre. Ìwọ kọ́ ni mo máa blame. Òun kọ́ ni mo máa blame. Yeah, because ìgbà tí restitution yẹn ti ṣẹlẹ̀, instead of fi ń pariwo yìí, she'll have just pick your phone, call me. Má dé lè ṣàlàyé fún pé lóòótọ́ o, èmi mo ní kí secretary mi pè ẹ́ ní moment yẹn. So you guys can be ready. Ṣó tán? Jọ̀ọ́ má bínú jàre, baby. Èmi ni mo ní kó pè lóòótọ́. Gbà tí mo fẹ́ kó l'office. Uncle Oriyomi má bínú ẹ wo
mo believe nǹkan tẹ́yin sọ cause ẹ̀yin ò lè parọ́ fún mi. Ìwọ kan tí wọ́n tẹ̀ kọ́ ni mo máa blame òun ni máa blame. Ṣé ìlú kan máa bẹ pariwo ẹsẹ̀kẹsẹ̀ wà á dẹ̀ ti pè mí. Ọkùnrin ẹ wo bóyá máa ń ṣe. Tó fún mi chance. Ó máa ń fi parọ́ nìyẹn, ó máa ń fi parọ́. Ìwọ ló ń rò bẹ́ẹ̀ kò ń fi mí Ó máa ń fi parọ́, mo máa ń ka. That's fine, Tito, that's fine. Ṣé ìméjì ṣáà ti ṣetán, ṣe ti ready? Ìwọ kọ́ là ń dúró dè látàárọ̀ ni. Èmi lè ń dúró de tẹ̀fín ṣe gbogbo drama Ṣé o ní sọ fún mi pé I'm sorry? Babe, má jẹ́ kí n change ẹ̀ fún ẹ. Babe, no. No, guys, I Ṣé o don't kì í want ṣe this. bẹ́ẹ̀ I don't want tẹ́lẹ̀ this ni? mood though. I don't want this mood. Eh? Ẹni kò bẹ́ẹ̀ mi, Let's do ẹni kò that. bẹ́ẹ̀ mi, ẹni kò Ó ti bẹ́ẹ̀ ń pẹ́ ọ̀rẹ́ Orí mi ẹ̀rí àlọ́ náà. níwẹ̀ náà, wá fẹ́ lọ sókè ká lọ ṣeré. Ẹ̀yin méjèèjì ò tó bẹ́ẹ̀. Oh yeah, I'm waiting for you guys. Ẹ wà lọ́jọ́ Take pàtì. care of the house. Rántí pa gbogbo náà. Obìnrin wàhálà yìí pọ̀. Ọmọ tó kẹ́ mi. Will you marry me? Please marry me. Yes, I'll marry you over and over again. Mr. Abasan, ọ̀gá máa dé sí Nàìjíríà lọ́jọ́ Friday. Okay. So èmi àti wọ́n dẹ̀ ti jọ sọ̀rọ̀. Wọ́n ní tó bá ti di aago 8 lálẹ́ ọjọ́ táwọn dé yẹn. Okay. Ká wá pàdé àwọn. So mo feel pé ẹ̀yin fúnra yín ti prepare ara yín dáadáa. Àwọn document tó necessary. Most especially line of credit yẹn are very very important. Yeah, everything is on ground. The line of credit, even the guarantor, to my everything to on ground. So yeah, I'm not worried. In fact, that very night before 8 p.m., I guarantee you this: we will be at the meeting venue already. That was very very smart. Yes. Because ọ̀gá fúnra wọn náà wọ́n strict there. So kó tó venture into any business for anybody, wọ́n máa check and balance ẹni yẹn. More understand. So but don't worry, èmi ti ṣe necessary iṣẹ́ lára wọn. Because lẹ́yìn Ọlọ́run ní life ọ̀gá èmi ló kàn nǹkan tí n bá sọ fún ọkàn ṣe náà máa ṣe. So everything is perfectly done. All right. Thank you very much, Mr. Barnabas. I You're really welcome. appreciate You're it. I welcome. really appreciate You're it. welcome. And do you want something else? Be cow down. Mo ṣì máa ọ̀dà nǹkan tó pọ̀ sí lọ́rùn. Bọ́lá náà ká kọ́ ṣe ẹ̀ náà kó jáde náà. Ẹ jẹ́ gbèsè sí mi lọ́rùn jẹ́ ilé ni mí mo ní. That's powerful. That's good. Yeah. Guy, you understand? Kí ló ṣe látàárọ̀ náà? Oh, mú anything, no concern, you're just going with it. What's going on? Bàdí mi, ọ̀rọ̀ contract tí mo bá ẹ sọ̀rọ̀ ẹ̀. Oh, that's true. Yeah. So how far about it? It's going well. As a matter of fact, we can present line of credit, that's the only thing. Oh, that's fine. Since there's a law far to that extent, that means the coast is clear. Yeah. Our bank may fún mi ní serious headache pẹ̀lú line of credit, yeah. Really? Yeah. So mo kàn wá ń rò pé bóyá tó bá tiẹ̀ lè, bóyá o lè, you know. Bobo, go straight to the point. Bóyá mo lè help on it, right? Yeah. So why you worried about that? Just go straight to the point. Bobo, Paddy, mo fẹ́ kó bá mi bá bank manager sọ̀rọ̀, if they can help me on that. Just as simple as that. I mean, Ṣé torí ẹ̀ ló ṣe wá ń go multilateral? No, I don't understand. Well, that's a simple thing now. What I'm sort nìyẹn kò ń ṣe big deal. Ọmọ fi yẹn lè jàre. Don't worry, I will talk to this guy tomorrow. I appreciate like o lè mọ̀ bí
nǹkan tó ṣe ń sìn bó ṣe relieve mi ó tó kọ̀ dàbí nǹkan gbé òkúta kan sí mi láyà o kò gbé òkúta yẹn kúrò nǹkan tó ṣe ń sìn nìyẹn. Oh serious ọmọ gbọ̀rọ̀ kéékèèké báyẹn ló ń pọ́n gẹ́gẹ́ tó like I cannot tell you. No, what are friends for? ṣé o jẹ́ nǹkan sí Badmus wa sọ Badmus of him brown people yẹn wọ́n ń bọ̀ ní Nigeria very soon. You understand? So I need to present my line of credit. I need to meet with them, with my guarantor. But mo ti máa rí guarantor. Oh, serious, Dara. Oh, mọ iye kan tó ní. These things. Yeah, tó bá mọ iye kan tó ní, mo máa worry ara ẹ̀ báyìí. Tó bá ti dé, just give me a call. Àwọn àjọ lọ síbẹ̀, we'll sort it out. What are you saying now? Oriyomi, èèyàn ni èèyàn gidi ni ẹ. Ọ̀gbẹ́ni Dakinjo. Oh yeah. I don't do 3 already. You're doing yours. I should 5 to go before. Let's go. Actually, we never pa mi Oyin. It was amazing. And yes, well done. I saw what you did on social media. Don't think my eyes are blind. How can you make such a proposal to a lady and you didn't tell us, your mother? Àfikẹ́ má bínú sí wa mọ́mí. Mọ́mí ọ̀rọ̀ orí bí ẹ ṣe rú yẹn. That's true though, that's true. Ẹ̀wọ̀ mi ò ní sè gankin bẹ̀yìn pé kẹjọ kẹ má bínú. Yeah, yes ma. Yeah, òun náà wà, she's fine. Ọlọ́run àmọ́jọ́rú, wọn ò ní fẹ́ lómi ṣe wá. Yeah, yes ma. Ọ̀rẹ́ yín náà ń kọ́ mà. She can hear you. Yeah, ẹ bá mi kí wọn. Yeah, okay, kò sí wàhálà. Kò sí wàhálà. Okay, my dear. Ẹ ṣé. Ẹbí gbọ́n mi ń dá lóhùn. Ọlọ́run àmọ́jọ́rú. Kí ló ṣẹlẹ̀? Mo rí Nike. Kí ló dé? Oriyomi is going to be 30. Ha! Hey! Ìbànújẹ́ ńlá rẹ o, mo dárùn ẹ sí rẹ. Ọ̀rẹ́ ní kejì, bó mo fẹ́ gbígbà. Abike, mo mọ nǹkan tó ń gò tó lọ́kàn ẹ̀. Àṣé ọjọ́ ló ń pẹ́, ìpàdé ò kì í jìnnà. Ibo ni mo fẹ́ gbígbà, kí ni mo fẹ́ ṣe? Ṣé báwa la lọ forí jálé agbọ́n? Ojú jíjẹ kó wọ́n ti yẹ kí agbọ́n kó dẹ́kun ni. Ṣé ó ti yẹ kó dẹ́kun ni? Èmọ̀rẹ́ ni kejì. Ìkíní kẹ́bẹ̀. Ìkejì kẹ́bẹ̀. Ayé mi o, orí kẹta màá lọ ń lọ yìí, ìmọ̀rẹ́ ni kejì. Ibo ni mo fẹ́ gbégbà? I'm all right. Kí ló ṣe tó ń stress ara rẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀? Jọ̀ọ́, ṣé mi ò ní dáná fọ́kọ mi? Ṣé? Okay, please, I need to go, please. Before you leave, our vendors yẹn, what is send price list? Nǹkan tó dẹ̀ wà bẹ́ẹ̀ is outrageous. Owó yẹn ti pọ̀ jù. 10 million naira. Èmi feel pé bóyá ká yọ 1 or 2 things from that list. Tá bá ti yọ kúrò, at least owó yẹn máa tún reduce. Because you know, it's too much. It's my 30th birthday. Mi rò pé any amount tó ń kọ́ lè pé mi rò pé jẹ́ kó pọ̀ fún mi láti ná. And Bíbélì gan sọ fún wa pé ó yẹ ká máa káyọ̀ ojú orí wa. Kó lè máa fa ọkàn wa sípa ọgbọ́n. Exactly, kó lè máa fọkàn sá. Babe, I have the money. Ṣé òun fi mí ṣeré ni? Oshé, Pablo, lock me o. I need to go, babe. I need to go. See you. Okay. Má gbàgbé o. You know I told you pé mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi and I'll be there for a while, but mo máa update ẹ nípa movement. That's fine. And I'll send some money to your account. That's all. Babe, what do you take me for as well? Èmi ni ìyàwó Dógún now. What do you expect? Èmi náà lówó lọ́wọ́. Now tell me, ìyàwó Dógún.
Did I tell you I'm tired of sending you money? Hey! Ọlọ́run mi o. Hey, ẹlẹ́dàá mi o, mo máa dúpẹ́ o. Kundus for you, baby. She, baby. Please, let's go. Misuru, come, babe. What? I just want to pray for you. Bó ṣe ń lọ yìí, wá lọ re, wá máa bọ̀ re. Àmín. Wá rí ojú rere àní Ọlọ́run gbà. Gbogbo nǹkan tí o bá dọwọ́lé, ó máa yọrí sí rere. Àmín. Gbogbo nǹkan tó bá fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run máa ṣe fún ẹ. Come on. That's fine. Àdúrà yín gbà lórí mi, and I really appreciate it. Thank you. But I'm not done. Let's go, baby. Àdúrà yín máa gbà lórí mi always. How are you? Good morning, sir. Hey, good morning, there. Good morning. Good morning. Is the car ready? Yes, sir. Yeah, wait, take this inside the car. Here. All right, there. Baby. I'm gonna miss you. Yeah, baby. See you soon. Take care of yourself. Bye. Bye. I miss you. Same here, baby. Bye. Bye. Ọ̀gá tí ń bọ̀ àbí? Ọ̀gá tí ń bọ̀. That's nice. How are you? Yes, sir. Welcome, sir. Gbanu, what baby? Mo ti wà bí ó ti ṣe díẹ̀, sir. All right. Ṣé kò sí? Mo wá rí yín fún nǹkan kan ni. Mi ò dẹ̀ fẹ́ pè yín lórí fóònù torí kò ń ṣọ̀rọ̀ fóònù. Okay. Yeah, àwọn ibi tá à ń construct lọ́wọ́ yẹn, estate tó wà ń bẹ̀, wọ́n láwọn property kan wà ń bẹ̀ tó fẹ́ ta. Oh, okay. Yeah, ibẹ̀ yẹn good location dẹ̀ ní tá a gbọ́dọ̀ miss. Èló wà lóko price ẹ̀? Wọ́n láwọn kan 40 million, àwọn kan 30, but asking price ni o. Okay, contact person yẹn. When can we see him? And then, how soon can we see him? A lè lọ báyìí náà. That's fine. We can do that on my way going to work. That place is a very nice place. One more to say, Yes, sir. It's a very nice place. I got to meet. Yeah. Yeah, well, Jalo. All right, sir. So, ìgbà tó bá discuss ẹ̀, kí ló wá sọ? Ìgbà tí mo bí, ṣe ló máa ní kí n má worry. Really? Wọ́n nú ẹ̀dẹ̀ ló ń ṣe mí pẹ̀lú gbogbo owó tó fẹ́ náà yìí o. Ọmọ tó kẹ́ ẹ̀. Kò sẹ́ni tí ò mọ̀ pé boyfriend ẹ gbé dání náà. And a mọ̀ pé wọ́n wà nídìí iṣẹ́ tech. Ṣé mo yẹ foreign companies tọkọ ẹ bá ṣiṣẹ́? So, jọ, èló ló fẹ́ ná tó fẹ́ pọ̀ jù? Oh, serious. But nǹkan ẹyọ kan lèmi fẹ́ o. Ṣáà jẹ́ kí n wà lára àwọn tó máa lọ. Wàláì, get alright. Alo ò serious. Ó ń kàwé àkàsẹ́yìn. Jọ̀ọ́, ọ̀rẹ́ mélòó ni mo tún ní? Pẹ̀lú adúrú ìnáwó tí mo fẹ́ ṣe, tí mi ò bá mú ẹ lọ, who else am I supposed to go with? Ọ̀rẹ́ mi, thank you so much. O ṣé o, èṣù oníyàwó lórúkọ Jésù. Àmín o. Hey, Mama. How are you? Fine, Ma. Yes, Ma. Why didn't you inform me that you were coming? You don't tell her. But I know you two always love surprises. Hey, no, but this one is too much now, including Oriyomi. Mommy! Careful. Thank you, Mom. Ẹ̀yin aráàlú òyìnbó yìí sá. Jàre, sorry now, kí ló ṣẹlẹ̀? Jàre, kí ni? What? Kí ló wà lẹ́nu ẹ̀? Jàre, kí ni? Jàre! Show me, kí ló bẹ̀ bọ́ mọ́? Jàre! 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 Jàre, wait, hold on, Jàre! 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 Jàre!
Elédùmarè, ọmọ mẹ́ta tán, mo pàdánù Jàre, mo pàdánù Tókunbọ̀, wọ́n tún fẹ́ gba Oriyomi lọ́wọ́ mi. Kí n ti mọ̀ kí n máa ṣe Ọlọ́run. Bí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni, kí ló dé tèmi gan wá gbé agbádá Elédùmarè wọ̀? Ṣé mo forí àwọn ọmọ ọlọ́mọ run mú ní pọ́ùn jẹ èèyàn tí mo wá sáré ọ̀la tó tó yìí? Ṣé ó tàn báyìí? Abike, ṣé ó tàn báyìí? Mo máa jẹ̀bi láyé o, mo tún jẹ̀bi lọ́run. Kìràkìtà ò dọ́là. Ẹ̀yin abiyamọ ayé. Ẹ̀yin abiyamọ ayé. Ẹ̀yin abiyamọ ayé. Ẹ dákun. Ẹ má jẹ́ n rámayé. Ṣebí wọ́n ní pé tán bá ságì ọ̀gbàgbà máa ń gbani ni. Ẹ ti gbà mí lẹ́ẹ̀kan rí. Nígbà tí ojú ń pọ́n igún mi. Àmọ́ ọmọ mẹ́ta. Méjì ti lọ. Ẹ fi kan yín yá mi. Ẹ dákun. Ẹ má jẹ́ kọ́rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa kankan. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ẹ̀yin abiyamọ yìí. Ẹ jọ̀ọ́. Ina bai zai taɓa faruwa ba. Ha. Bai zai taɓa faruwa ba. Me kike faɗi? Bai zai taɓa faruwa ba. Ṣé mo ṣe é títẹ̀lẹ̀ ni? Tó wá wò pé ibo ló ti fẹ́ gbẹ̀san lára mi. Ó wá fẹ́ ti bí ọmọ mú mi. Ó fẹ́ ya ọ̀dájú abiyamọ. Ọ̀rẹ́ nìkan ò dé dájú mi. Ó dẹ̀ mú náà yóò dé pápí. Ó dẹ̀ mọ̀ pé nǹkan tó bá ti ṣe làwọn yòókù máa ṣe. Ọ̀rẹ́ nìkejì mo fi ara bẹ́ẹ̀ sọ, mo fojú bẹ́ẹ̀ sọ, mo fi omijé bẹ́ẹ̀ sọ. Àfìgbà tó paná. Àǹfààní ìwo ló jẹ́ fún ìwọ yìí tí n bá pàdánù ọmọ lẹ́yìn tí mo ti fún yín lọ́mọ méjì.
ìwọ dẹ̀ mọ ọmọ tiẹ̀ ẹ̀jẹ̀ kan ṣoṣo tí ìwọ bí ó ràgàbó ó sọ lọ sílùú òyìnbó. wọ́n á bẹ̀ ẹ́ pé jẹ́ ìgbà mi dá ọmọ kan yìí sí ó wàá múná wàá lùnà pa wàá lùnà pa ó dájú ni. ẹ jẹ́ keep quiet Abike shush kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀. èmi lọ dájọ́ abiyamọ. bẹ́ẹ̀ni. èmi nìkà. bẹ́ẹ̀ni. Obviously èyí tó yí ẹ ṣíṣí ní báyìí ni tí ò yẹ. You know what? mi ní blame ẹ púpọ̀ but mo fẹ́ kémi àti ẹ débi kan. Bóyá jẹ́ àlọ́ tẹ̀lé mi sẹ́ẹ̀ tẹ̀lé mi lọ dájọ́ abiyamọ. Bọ́lájí wà òun ni fi hàn ẹ́. Àbíkẹ́ ìwọ gangan mọ bí mo ṣe ní owó tó bí mo ṣe ní ọlá àti ipò tó jọ ilé ìwòsàn wo gan-an nílẹ̀ yìí àbí ní òkè òkun ni mi ò lè afford láti treat ọmọ mi. You now know the worst thing bó ṣe wà yẹn mi ò tún gbọ́dọ̀ gbìyànjú láti pa Bọ́lájí. Bẹ́ẹ̀ ṣé kò wá pay kí Bọ́lájí kú than position tó wà yìí. Ṣé ti wá rí pé gbogbo wa náà lájọ wà nú ẹ̀? Eléyìí ń ṣọ̀rọ̀ èèyàn kan. Kò yọ èmi olórí sílẹ̀. Kò dẹ̀ yọ ẹ̀yin ọmọ tẹ́ wà lẹ́yìn mi náà. Kò yọ yín sílẹ̀ o. ọ̀rọ̀ ẹnì kejì. Ìyẹn ni pé ohun tó ṣe igúnnugún tó fi pa lórí òun náà ló ṣe àkàlàmọ́gbò tó fi yọ gẹ́gẹ́ lọ́rùn. Ṣé báwa fúnra wa la lọ fi ọwọ́ fa èso jọgọdọ? Ó di dandan kí èso ẹ korò lẹ́nu wa. Lè ti korò jù. We don't have a choice. Mo ti funny jù, seriously. Well, anyway, birthday Yomi is around the corner. And I'm thinking of doing a surprise for him. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé I want to make it big. Mi ò mind èyí tó bá máa ná mi. I just want it big. Ọ̀rẹ́ mi, kí ló ní wá fún? Èmi ebólóde fẹ́ lójú. You know I love party. But mi fi pé iye tó bá ná fún Uncle Yomi. Púpọ̀ jù now. It's an investment and I'm sure you're going to get it back and forth. I'm so sure. Okay, so ọ̀rẹ́, báwo la ṣe máa ṣe? I mean, the budget, the planning and all. Mo pé mi ò mọ gbogbo kí ni ṣe wọ́n náà ni mo lè rely on. Why are you bothered? Don't worry. Shuri planning, bá ṣe máa ṣe, bí tá ti máa ṣe, everything we are going to get. Just leave everything to me. Trust me, I'm going to fix everything. I trust you on that. Yes, ṣé ọ̀rẹ́ mi. But mo máa ní ìdẹ́kun tètè sọ iye tí mo máa ná. Ọmọ kí n lè plan ara mi sílẹ̀. That one is a small thing. Má worry, má jẹ́ kó mọ gbogbo bá ṣe máa ṣe and everything.
But you know I will need to work on your budget, but it's fine. All right, ma'am. Okay, but Joe, everywhere is just bored. Now it's better to jade. I'm not Nítorí going ni mo out. ṣe wá. Really? Ṣé bó ṣe fẹ́ jáde náà lélẹ̀? Mo jẹ́ lọ múra because ó ti pẹ́ láti jáde, so we have to go out today. Má pẹ́ o. Hey, babe. Hi. How are you? Not really good. Kí ló ṣẹlẹ̀? Is he not my boss? Wọ́n ti padà sọ pé mo máa need láti tẹ̀lé wọn lọ sí meeting ní Abuja. Ṣùgbọ́n pé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. But the problem is, ọjọ́ birthday ló fọ́ sí. Wọ́n tún wá sọ pé ó kú ọ̀la lèmi àti wọn ti jọ máa lọ. That means I'm going to be missing your birthday. Babe. Nǹkan tí èèyàn ti ṣe planning fún látọjọ́ ẹ̀. Babe, come on. Iṣẹ́ là ń sọ̀rọ̀ nípa yìí now. My birthday, fine, we're planning for long. My birthday is going to be a continuous thing. No, but this one is different. This is special. Ṣé ó yẹ kí Rumi tún wá máa miss birthday ọkọ mi ni? I understand. Birthday is important. But at the same time, iṣẹ́ you know why it's very, very important. And iṣẹ́ lógun ṣe. But ẹ̀mí ṣẹ́gun ju ẹ̀mí èèyàn lọ. Ṣé yẹ kí n tún wá miss birthday ni? I'm not happy. Oh, ní láti stress ara rẹ pẹ̀lú yẹn now. I'm fine. Thank God you're coming back that day. And what about affection? No, it's going to be an evening thing. I don't know, it's fine now. Are you sure you're cool? Come on, babe, I'm fine. What's your bínú? No, I'm fine. Really? Trust me. Abo ní plans mi ni. Stop saying that. Come on. Okay. No, I will never have any me. plan. Thank you. Yeah, Jean. Thank you. What can I do without you? See me, baby. You good? Yes, I'm good now. You sure? So, kí ló fẹ́ jẹ? We should walk it for now, Jerry. You sure? Yeah, I'm fine. How about something to drink? I'm fine. I'm still going to the club. Imati boss she meeting Lenny. Let me get you snacks at least. Lateral, that's fine. Thank you, dear. Okay, baby. One more. You want to go to the gym, sir? I want to go in the kitchen. All right, then. Elédùmarè. Ṣé bó ṣe máa lọ lílé ìṣá? Ẹ̀tẹ̀ wá gbà mí ràn mí lọ́wọ́, ẹ gbà mí. Ayé mi máa ayé mi ti bàjẹ́. Ẹ̀yin abiyamọ ọ̀run o, ẹ̀yin abiyamọ ọ̀run. Ẹ̀yin abiyamọ ọ̀run ẹ wá gbà mí lọ́wọ́ àwọn abiyamọ ayé yìí, àwọn abiyamọ ayé játijàti yìí tán fún mi ní adìyẹ tán dẹ̀ fi ń gba odindi àgbò lẹ́kìíní lẹ́kejì. Wọ́n máa tún fẹ́ gbà kẹta lọ́wọ́ mi. Ẹ wá ràn mí lọ́wọ́ o, ibo ni mo fẹ́ gbé ìgbà báyìí. Lẹ́nu ti Àbíkẹ́. Aláìmoore ẹ̀dá mà ní Oyinke. So ìwọ mọ̀ pé àwọn kan wà tí wọ́n jẹ́ abiyamọ ọ̀run. Kó tó tọ̀ àwa abiyamọ ayé wà bí. Jọ sọ fún mi. Ní ìgbà tí o wà nínú ìṣòro, tí oúnjẹ àárọ̀ bá tọ̀sán lọ́wọ́ ẹ̀, tí tọ̀sán ò bá ti talẹ́, tó ń wáṣọ. Gbàgbá kọ́. Mo sábà ẹ fún mi lọ́tọ̀. Mo fọwọ́ kìíní sẹ̀jẹ̀. Mo fi kejì sẹ́jẹ̀. Ẹ fẹ́ gbé kẹta lọ́wọ́ mi. Ẹ̀yin yìí ẹ̀ ṣàbíamọ̀. Ẹ̀ ṣàbíamọ̀. Listen to me. And read my lips. Oriyomi is going to be 30 in the next 10 days. Be ready. That is so ẹ̀jẹ̀ tó jẹ. Ogbó àbò dáhùn. In the next 10 days. Dúró kó gbèsè. Ẹ̀yin ìka yìí.
ẹ̀yin oníjẹkújẹ ẹ ti jẹ àwọn ọmọ mi tán ẹ wá fẹ́ gbé ilé tó kù ní ìkà burúkú ẹ̀yin mi ti yọjú. Oh, okay, that means everything is set nìyẹn. But nǹkan yẹn, nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kó ṣe ni pé kó make sure pé a before then. You know you just have 4 days left. Okay, no problem. Young man, what's your qualification? Oh yeah, so for one. Checking in number. Education. Mo ní IBB. Like, show kàwé. Kàwé. Ṣé wé no kàwé sir. Mo ka ọmọ bàbá rí bá ọba. Rárá, a ó bá bàbá bẹ ọba. Okay, ẹ dẹ̀ ka èdè times èdè. Rẹ̀mí kò ní ìyá, ṣẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ bọ́ọ̀lù, ọ̀dà Káyọ̀dé. Torí apẹ́kọ̀ tó jẹun Yorùbá ní kò ń jẹ bàjẹ́. Mami, kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Ọgbọ́n ni gbogbo wọn dá sí. Tani wọ́n máa jọ wà ní pẹ̀lú. Of course, ìyàwó client wa ni na ìyàwó ọ̀gá mi. She looks so much like my wife. Ó pọ̀ lóòótọ́. Jọ ṣé ọmọ ni wọ́n yà bí rádaràda. Ẹ rí wòrà mi, èmi international driver. Mo rí bọ́sì kọ́nà tẹ kó sí. Gbogbo owó sáyà ti àrùn tán. Èbó rí ìdìwọ̀n bí ìwé pẹ̀jọ. Wọ́n á wọ́ lọ bí ìwé àwọn ọdí lọ. Jáde, ó fi bí pa mi o. Ṣé bí mi náà mo ti dé nsìn? Oúnjẹ kìíní ni mo ń sọ, ó fi pa mí. Ṣé má worry gbogbo ẹ̀ náà ló máa jẹ. Ó kí ni? Ó ti tọ̀. Ìwọ gbé ọkùnrin wá sínú ilé yìí. Ẹ ń mutí. Abeg no first for the woman. Ẹ wọlé àgbo tí ń bẹ láàrin èmi àti yín mà. Sórí ẹ̀, ọlá àgbo tó wà láàrin èmi àti ẹ náà ló ń jẹ. Ẹ gbà. Kí ń jẹ bẹ́ẹ̀? Àwọn ìyá dùn. Àbí kí n gbé mọ́tò lọ sílẹ̀? Kí ló fi wọn kọ mi? Ayé má tráyẹ̀ o. What Ghana offer? Woman being. Mo ní kí ló jẹ? Sóun ló béèrè. Nǹkan tó bá ti wà náà ni kò fún mi ó sì ní wọ́n Ghana offer. Congratulations. Thank you. I'm super. Babe. What's up? Ṣé mo tún tọ́ sí lójú ni? Wọ́n jẹ́ kí bẹ́ẹ̀ fẹ́. Sídìí sọ̀dáná aláàánú wa. Nígbà mo sọ fún ọ̀gá mi pé awo wọn á ní ọmọ ìyáde everywhere first blow ọgbọ́n pàtí wà lọ́wọ́ mi ọmọ ẹ̀kọ́ tí ò fẹ́ gé fọ́ọ̀nà. Happy birthday to you. Kí ló wá bí báyìí? Mo fẹ́ kí ẹ̀gbọ́n mi happy birthday. How many times ni mo ti sọ fún yín pé mi ò fẹ́ gbogbo nonsense nínú bíbá yìí? Àkàndá ni wọ́n jẹ́. Ẹni ọlọ́run ni wọ́n jẹ́. Ẹkún ló tán sí mi. Kí n kò jókòó kí n gbábọ́ síwájú kí n máa wọ ẹkún mi. Confront. Jọmọ. Ọlọ́run ká ló máa lọ pé mo lọ bí ọmọ làwákẹ́ lọ máa ní Ọlọ́run gbọ́dọ̀ ṣe mistake rẹ̀. Let's first go. Máa fi sọ̀kò bẹ́ẹ̀ tí máa sọ dànù sọ́run ni. Kí ló ní tó fi dàbí sáyé? Tọrọ ọmọ ẹyọ kan lọ́dọ̀ Ọlọ́run. Òun lọ́lọ́run fi méjì ta ẹlòmíì lọ́rẹ. No! There must be a way out. It's against my person. 15 million naira. Ọmọ Làbákẹ́, mo fẹ́ ré kúkú lórí rẹ ni o. Àkàndá ni wọ́n jẹ́. Ẹni Iná! ọlọ́run ni wọ́n jẹ́. Ṣé fẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn fẹ́ kojú lásán? There is absolutely no other alternative. Torí tá a bá rà dọ̀, a fún ìgbésẹ̀ bọ̀. Ọ̀nà wa má ṣe dàrú, ìṣòro tó ga jẹ̀mí wa lọ, rẹ̀ wọ́n kété.
ọ̀nà wa máa ṣe dàrú. Ìṣòro tó ga jẹ ní wa lọ, kórè wá kété. Ó bomi jẹ́, ó bọkàn ẹni jẹ́, kí máa ṣe sí tọjọ́ pẹ̀lú. Ó bomi jẹ́, ó mọ̀ pé mo jẹ̀bi, mo mọ̀ pé mo ti jẹ̀bi nínú ìrìn àjò ayé yìí. Ìyókùn ọdún a máa gbóná fẹ́lifẹ́li. Àwọn bàbá ló jẹ́ sàjọra ọmọ lẹ́yìn kan. Torí ká máa jìyà, àyà máa jìyà lọ́fà. Ọpẹ́ ìdá wá ta ni lọ́fà. Mo gbà pé mo ti jẹ̀bi nínú ìrìn àjò ayé yìí. Ìjì tó fẹ́ láyé mi dá ọ dúró, dá ọ dúró. Bẹ́ẹ̀nu ẹni la fi ń kọ méje. Dá ọ dúró, ìjì ayé mi. Dá ọ dúró, dá ọ dúró. Mo gbà pé mo ti. Arábìnrin, kí ló dé tó ń fòrò káàkiri ayé? Kí ló ṣe ọ́ tó fẹ́ mú ẹ̀mí rẹ lọ rìn àjò àrèmábọ̀? Kí ló dé? Ìyá, ẹ gbà mí. Ọ̀rọ̀ ọmọ ló jẹ́ ẹ máa sáré kíjokíjo káàkiri ayé. Ẹ dákun ẹ gbà mí. Mo fẹ́ lọ sípẹ̀kun ayé. Bẹ́ẹ̀ ni, níbi tẹ́nìkan ò lọ rí kó dé àfẹ̀yìn. Torí ẹ̀ mo ṣe sáde yín pé kẹ́ ẹ gbà mí. Ẹ dákun ìyá mi. Àbíkẹ́. Ìyá. Ìyá bí tí ń ṣe ọ́ ní í ṣe mí. Àbíkẹ́ àti ti ọwọ́ ara wa bọ́ṣọ lọ. A ti fi kọ̀kọ̀ fáwọn tí ọ̀yá fà. A ti pé ohun tí ọ̀yẹ́ ká pé a sì ti rí. Èmi ìyá gànkù. Èmi ni olórí abiyamọ ayé àkọ́kọ́. Mo sì bímọ. Mo bí ọmọ 11. Àwọn abiyamọ ayé wọ́n pa kẹyọ̀kan mọ́ ń lọ. Ẹyọ̀kan tó wá kù wọ́n tún fẹ́ gbà mọ́ ń lọ. Bí mo ṣe yarí mọ́ wọn lọ́wọ́ nù pé ń bo èmi náà bá pa kìtì mọ́lẹ̀. Mo wá agbára lọ sópin ayé. Gbogbo ohun tó bá sì gbà òun láàfún. Lóòótọ́ wọ́n sọ ọmọ mi di ata àtọ́jú tó jẹ́ pọ́ta ni wọ́n. Wọ́n ti sọ èmi àtọmọ mi di èpo ẹ̀gúsí ta ìjíríra wa. Àjíkẹ́ yóò fẹ́ gbọ́. Ó dùn mọ́ mi pé ọmọ mi tiẹ̀ wà láyé. Ó wà láyé. Ìdí nìyí tó fi dàbí pé mo dálé mu sí ìhàn yín báyìí inú igbó tí ń rọra ń gbé jẹ́ẹ̀jẹ́ ayé mi. Ó sì tẹ́ ń lọ́rùn. Ìṣẹ̀mí ayé tó kù tí ń ṣe pẹ̀lú àlàáfíà mo fẹ́ máa fi ṣe hàn yín báyìí. Ìdí tó rí mi inú igbó rèé o.
tó sì fi bá mi hàn yín báyìí tó fi wá mi kàn àmọ́ ẹ̀mí mi ló darí ẹ̀ wá dọ̀ mi o bẹ́ẹ̀ ni ẹ̀mí mi ló darí ẹ̀ wá sọ́dọ̀ mi ìyá mi mo ti jẹ́ nù. ẹ ṣeun àmọ́ báwo lẹ́wà ṣe gbà mí ẹ wò ẹ ràn mí lọ́wọ́ kò sí ohun tẹ́ ẹ ní kí n ṣe tí mi ò ṣe ọmọ mi ò má gbọ́dọ̀ kú. Àbíkẹ́ ọlọ́fẹ́ rìnrìn òpin ayé torí ọmọ rẹ burú ọjọ́ méje gbáko ló sì fi rìnrìn àjò bẹ́ẹ̀ ni ẹ̀dá ẹ̀ láàyè kan ṣoṣooṣo ló wà nínú ìpín ìrìn ayé ọ̀hún ẹ̀dá kan ṣoṣo ẹni orí bá wá bá ṣe torí bá ti lẹ́yìn lílọ tí bọ̀ wo ò ní jẹ nǹkan kan fúnjọ́ méje ewé lọ́ọ́ máa jẹ o bí bẹ́ẹ̀ kọ́ ó sì ní mú mi bọ́ ọ bá lè da aláṣàbọ̀ lè dán wò òkú lẹ́lẹ́gbàtà o ó dòkúnù. ó rí ọ̀nà tó rò kàn ìwọ sá máa lọ wá wò mí wò ó ní wọ bàtà fúnrìn àjò náà fún ọjọ́ méje bí bẹ́ẹ̀ kọ́ bọ́ bẹ́ẹ̀ wọ bàtà pẹ́rẹ́ yóò máa jìnnà sí i ni o. bọ́ ọ bá dé etí odò ó rí ọkọ̀ kò sí ẹni tí ń wà ń bẹ̀ o wọ́n kó sínú ọkọ̀ má bẹ̀rù o bọ́ ọ bá lè bẹ̀rù pínrín òdi oúnjẹ fẹ́ jà nù o fúnra ọkọ̀ yìí náà ni ó gbé ọdẹ ìpínkún ayé tó ń gbọ́ mi fúnra ọkọ̀ yìí náà ni ó gbé ọdẹ ìpínkún ayé lọ ẹsẹ̀ kalẹ̀ ó dúró sí oríta mẹ́ta. ayé wa má ṣe bàjẹ́ ọ̀nà wa má ṣe dàrú ìṣòro tó ga jẹ̀mí wa lọ rẹ̀ wá kété. ayé wa má ṣe bàjẹ́ ọ̀nà wa má ṣe dàrú ìṣòro tó ga jẹ̀mí wa lọ rẹ̀ wá kété. olórí ṣé kò sí tí mo rí yín. Àmọ̀kẹ́ ewu ń bẹ lóko àdè gbọ́dọ̀ fi iná sórí òrùlé sùn ìjáfara léwu pàdé mi nípàdé. mo kí gbogbo ẹ̀yin abiyamọ ayé pátápátá nítorí Àbíkẹ́ òun ni mo ṣe pé ìpàdé pàjáwìrì. olórí Àbíkẹ́ mọ ohun tó yẹ kó ṣe kò fẹ́ ṣe ni torí gbogbo wa pátápátá la ní ẹ̀jẹ̀ tá a dá fún ẹgbẹ́ yìí tí ó sì sí nǹkan kan tó yẹ kí wá ló ṣe Àbíkẹ́ tí ó lè sọ ẹ̀jẹ̀ tiẹ̀. ó sú wa o.
Gbogbo wa la mọ̀ nínú ẹgbẹ́ yìí wípé láti kékeré mi ni mo ti pàdánù ọmọ mi mẹ́fẹ̀ẹ̀fà tí mo fi san ẹ̀jẹ̀ fẹ́gbẹ́ tí gbogbo wa sì jẹ. Àbí bẹ́ẹ̀ kọ́? Kí ló wá dé tí àgbà Àbíkẹ́ wá ń ṣòro bí èwe? Torí kò yé wa mọ́ báyìí o. Bóyá kẹ́ bá wa bí ìdí tí ò ṣe fẹ́ sọ ẹ̀jẹ̀ tiẹ̀. Ya kamata ki kira Abike ta zo nan wajen yanzu nan. Yes, Olori. You should call her. Ẹ̀yin f'Àbíkẹ́ sílẹ̀. Ẹ fi sílẹ̀. Ẹni tó bá ní kí la ṣe, òun la ṣe o. Tí bàbá àgbáyé bá fẹ́ rí ọ fúnra rẹ̀ ní ọ̀wọ́ àwọn ẹbí ọba wa. Ire òkú oríire. Adẹ́dàá ṣẹ̀dá ọmọ ènìyàn sílé ayé. Ó sì fi onírúurú ohun gbogbo ṣe ìtẹ́lọ́rùn fún wọn ní ààyè àti ipò tí oníkálùkù wà. Àìní sùúrù àti àìní ìtẹ́lọ́rùn ló mọ́mọ ènìyàn sá eré gèlègèlè káàkiri. Ní ìtó mú májèjì tó fi kékeré rẹ̀ sáré àti ní ohun tí àgbàlagbà fi gbogbo ọjọ́ ayé rẹ̀ kó jọ. Ọ̀pọ̀lọpọ̀ ń sáré àti ní bàtà, bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò lẹ́sẹ̀. Ẹlòmíràn ń sáré àti ní fìlà, àmọ́ wọn ò lórí. Tó bá ṣe pé òye yí ẹ̀dá ni, ẹ bá yé sáré kádàrá. Torí wípé Adẹ́dàá ti mọ bí oníkálùkù ó ṣe rìnrìn àjò rẹ̀. Àbíkẹ́, ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà. Nígbà tí bàbá yín kú, lẹ́yìn tó kú, àti jẹ àti mu ó nira gan. Mo gbìyànjú títí. Àbò ló ń já sí. Bẹ́ẹ̀ni, ọ̀nà dí ó dàrú, kò sí ìrànlọ́wọ́ kankan láti ibi kankan. Tí n bá gbé ọjà, tí n bá pàtẹ láti àárọ̀ ṣúlẹ̀, ẹyẹ ò ní balẹ̀ ọjà tí mo pa. Àmọ́ ọ̀rẹ́ mi, mo rẹ́ni kejì tó bá wọ ọjà lálẹ́, ìró àbò báyìí ni. Kébí má bàa lò wá pa, wá lọ bá. Ọ̀rẹ́ mi jọ torí Ọlọ́run gbà mí. Kí ló ṣe? Ṣé bí bá ti gbogbo nǹkan le fún mi tó jẹ́ pé àti jẹ gan ó nira fún mi dípòdípò pé mo fẹ́ tọ́jú àwọn ọmọ. Òun ló ní wá mú ṣọ́ọ̀ṣì wájú ẹ̀ níbí báyìí. Àmọ́ ọ̀rẹ́, àtìgbà tí mo ti débí gangan ni mo ṣẹ̀ṣẹ̀ gbà pé nǹkan ń ṣe mí. Ni mo gbà pọ́rọ̀ mi ò ń ṣojú lásán. Ọ̀rẹ́ mi. Ṣórí, ó ń ṣe pé mo fẹ́ fi lára ẹ o. Àmọ́ ìgbà míì tí o bá ń sí ní ṣọ́ọ̀bù, ṣebí nǹkan tó ń tà lèmi náà ń tà. Kàkà kó wá ra nǹkan tó ń tà yẹn lọ́dọ̀ mi, ó máa dúró díẹ̀ ń bí kò dé ni. Àwọn èyí tó máa pè náà á tún pè ẹ́ lórí fóònù. Mi ì ṣe lára o, mo kàn ń sọ bó ṣe ń dùn mí ni, torí ó ti wọ́ọ̀sì fún mi pátápátá báyìí. Ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ ẹ yé mi, ṣùgbọ́n ìgbìyànjú ẹ̀ ò tó. Ìgbìyànjú mi ò tó. Bẹ́ẹ̀ni, tó bá fẹ́ jẹ́ ilé ayé yìí náà, o ní láti wá ayé lọ, wà báyé jẹ, wà báyé wò. Ṣé
ayé mi tún wà lẹ́yìn ayé eléyìí ni. Àti wípé ṣé bínú ayé náà mo ti ń jẹ, inú ayé náà dẹ̀ ni mo ti ń mu. Ọ̀rọ̀ ò yé mi o. Tó bá jẹ́ lóòótọ́ ló ń jẹ nínú ayé, kí ló dé ló ṣe báyé pé? Ọ̀rẹ́ mi, àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ó ti fẹ́ máa dàbẹ́ ni wípé kí ni ó jọjọ́ orí mi lọ. Ṣé ọ̀rẹ́ mi, mo ti rìn jìnnà nínú ayé. Níbi tí mo rìn jìnnà nínú ayé ìdé, sórí gbogbo àwọn àdúgbò gbogbo bíbí kò gbà mí. Ṣùgbọ́n torí ojú àwọn èèyàn, ojú ayé, ó jẹ́ kí n ra farapamọ́ tí mo ra ṣe ní kékeré sí bíbí. Ó ti gbà mí nígbà òjò rẹ̀. Èmi náà ti wá ṣetán láti gbà ẹ́ nígbà rẹ̀. Ṣàánú fún mi, gbà mí. Ṣé o ti ṣetán láti gbà ẹ́ pé? Ẹ̀yin ò ní ìbòjì. Èmi Abike mo tọ̀ yín wá. Àwọn abiyamọ ayé ló sọ wípé ẹ̀yin lẹ lè gbà mí. Wọ́n ní ọ̀pọ̀ nínú yín tó wà nínú ìbòjì yìí ló kú tògótògó. Wọ́n ní ọ̀pọ̀ nínú yín ló ti kékeré gbé ọlá àti ọrọ̀ wọnú ìbòjì. Ìpọ́njú ẹ̀ sì ń kún èmi. Wọ́n ní ìṣẹ̀dá ìran tèmi kò yàn. Nítorí ẹ̀ ni mo ṣe tọ̀ yín wá. Mo wá bẹ̀ yín ké gbé ọlá, ọrọ̀ àti ògo yín lé mi lọ́wọ́. Kí èmi àti àwọn ọmọ mi máa fẹlá nínú ọlá. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí. Ẹ gbà mí, ẹ jọ̀ọ́. Why? Mommy, why? Why do you have to do this? Ìgbà ìmọ̀ ni. Ìgbà ìmọ̀. Ìgbà ìmọ̀ ni. Ṣé Ọlọ́run ni? Ṣé Ọlọ́run ni? Ṣé mo kádàrá tọ́lọ́run kò mọ̀ wá? Ṣé mo kọ́ tọ́lọ́run sọ pé a fẹ́ jẹ́ láyé? Torí nǹkan tẹ́yin fẹ́ jẹ́ àti nǹkan tẹ́ fẹ́ jẹ́, ẹ fi bà yí gbogbo àwọn ọmọ yìí jẹ́. Ẹ fi ń gbẹ̀mí àwọn ọmọ yìí ní kọ̀ọ̀kan mọ́. Ara ò fún mi, ara ò fún mi, ara ò fún mi. Exactly 30 years, exactly 30 years lóòótọ́ ní Pratokumbo àti Brajayeku. It's my turn. Momsi, it's my turn. Dáríjì mi o. Dáríjì mi. Okay, mo ti dáríjì. Let it come. Ẹ jẹ́ kó máa bọ̀. Let your people come. Let them come to take my life. Ẹ kàn pa mí ní ṣojú yín. Ọmọ kan ṣoṣo tó kù kẹ̀bẹ́ kàn pa ní ṣojú yín mọ̀ sí. Kẹ wá sọ fún mi kí ni gbogbo kìràkìtà yín gan-an. Kí ni gbogbo kìràkìtà ayé, kí ni gbogbo kìràkìtà yín tẹ́ sá mọ́. Àmọ́ yín fòṣọlẹ̀ tán kú ní ṣojú yín. Àwọn tó yẹ kán wọ yín láṣọ yín lọ́jọ́ gbó. Àwọn tó yẹ kán jẹ́ àwọn ọlọ́mọ jẹ́ ọ̀pá ìtìlẹ̀ fún yín nígbà tẹ́ bá dàgbà tó wọ́n sí òun lẹ́ ti fi ṣẹ́rọ̀ rúbọ tó. Òun lẹ́ ti fi ṣẹ́rọ̀ rúbọ. Mo ìwé bó ṣe máa rí nìyí o. Mo ti wọ́ tán o. Mo ti wọ́ tán o. Ẹ mọ̀ kí ni ṣe máa rí mu sí? Àbínú. No, Mom. You don't need to beg. Ohun ìdùnnú ló jẹ́ fún mi náà. No, ohun ìdùnnú ni. Ikú àwọn ọmọ tí ilẹ̀ fi ń lò gbà.
ikú àwọn ọmọ yín lẹ fi ń ṣe ọ̀ṣọ́ lẹ fi ń wáṣọ ìgbàlódé wọ́n pè é níyà lówó yẹra bẹ́ẹ̀ àṣekú àwọn ọmọ yín lẹ fi ń live. ayé mi ò mọ̀ mọ́. Okay, that's fine, Mom. Ọ̀la yìí máa tún lè kàn sílé ni. Ọ̀rọ̀ yín tẹ́ ni máa tún lè kàn sílé. Ẹ máa tún gbà yín mọ́ láàrin ẹgbẹ́. Mo ń bọ̀. Oriyomi jọ èrè kí ni mo kóra mi sí o. Àwọn ọmọ o kí ni mo kóra mi sí. Gbajúmọ̀ tí kò bá mi ò lọ. Nínú ìrìn àjò ayé yìí, ìyógun ọdún a máa gbóná fẹ́lifẹ́li. Àwọn bàbá ló jésù àjàrà ọmọlẹ́yìn kan. Torí ká máa jìyà, àyà máa jìyà lọ́fà. Ọpẹ́ ìdá wá ta ni lọ́fà. Mo gbà pé mo ti jẹ̀bi nínú ìrìn àjò ayé yìí. Ìjì tó fẹ́ láyé mi dá ọ dúró, bẹ́ẹ̀nu ẹni la fi ń kọ méje. Dá ọ dúró, ìjì ayé mi dá ọ dúró, mo gbà pé mo ti jẹ̀bi nínú ìrìn àjò ayé yìí. Ìyógun ọdún ògbóná, omi òrókọ̀rọ̀ má bọ́jọ́ ọ̀la mi jẹ́. Má ṣiṣẹ́ àná mi, má ṣe bà mí láyé jẹ́ o. Dáwọ́ dúró, ìjì ayé mi. Dáwọ́ dúró, ìjì ayé mi. Dáwọ́ dúró, Gbogbo àwọn documents mi. Those are the documents of my properties. The houses, cars, my company document, and passwords for my accounts. And àdúrà gbogbo òbí ni pé tó bá dàgbà tó bá rí bí tágbà rí kọ́mọ jùgùn wọn. This time around, it's all that way around, Mom. Ele fẹ́ jùgùn ọmọ yìí. Ele fẹ́ jùgùn kọ́ tọmọ yìí ní. Oriyomi. Oriyomi. Wòmí wò. Èmi ò mọ̀ pé àwọn máa sọ̀kùlù àṣà ni. Nítorí pé ẹnikẹ́ni tó bá sọ̀kùlù àṣà, aṣọ iyì ẹ̀ á ya pẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Èmi rò pé àgbẹ̀ agbére kò mí ní gbálùkù agbére pàdé mi. Èmi ò mọ̀ pé
ìdíyelé tó lágbára ló máa béèrè lọ́wọ́ mi. Mi ò mọ̀ ọkọ mi, mi ò mọ̀ pé bó ṣe máa rí rèé. Tí nítorí kébi má bàa pa wá kú, káwa náà lè jó èèyàn láyé. Mo ṣe forí jálẹ̀ agbọ́n tí mi ò mọ̀. Gbogbo afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tí mò ń ṣe, mo fi ń dáṣọ bo ìbànújẹ́ àti kòrò ayé mi. Mo wá ń wò ó pé ìgbà tán pera wọn lábíamọ bóyá wá yọ̀ǹda ìwọ yìí fún mi. Àmọ́ ọ̀dájú abíamọ ni wọ́n. Gbọ́, mo ti rin ìrìn àjò téèyàn kì í yè àmọ́ èmi rè. Mo fẹ́ ṣí ọ̀rọ̀ yìí ní abẹ́rẹ́ tó fi ẹnu ẹ̀ dáhùn sáṣọ, òun náà ló fi okùn dí. Abíamọ gidi ni mí, mo kàn ṣí ẹsẹ̀ gbé ni. Oriyomi, wò mí. Wò mí, èmi nìyá ẹ̀. Mi ò róbìrò ẹ o. Mi ò róbìrò kankan nù yín. Àṣìṣẹ́gbé ni o. Mo ṣìṣẹ́gbé ni o. Mo ṣìṣẹ́gbé ni o. Àsìkò láti bínú síra wa kọ́ rí o. Àsìkò láti jọ ṣiṣẹ́ àti gbọ́ra wa ní àgbọ́yé pọ̀. Ó lóhun tó máa ṣe. Ọ̀gá, kí la ṣe? No. Ẹ má misunderstand me. Kò sẹ́ni one of you tó ṣẹ̀ mí. Kò sí wọn tẹ́nibọ̀dì ń ṣe. I just want to travel. Mo fẹ́ fẹ́ náà time yìí. Mo kàn fẹ́ kẹ́yìn náà ní ààyè tara yín ni. You've been with me all this while. Ẹ kò láyè tara yín for this weekend. Tó bá ti di Monday kẹ́ resume padà. Give me the key. So ẹ sọ fún security kó náà tilẹ̀kùn láti ta. So as early as possible on Monday you guys can resume. Take care of yourself. Ẹ ṣé gan sir. Monday. Ó máa dáwọ́lé tí màá dẹni ẹ̀gàn lọ́dọ̀ rẹ o. Ó máa dáwọ́lé tí màá dẹni ìkọ̀sílẹ̀ o. Ó máa jàre o Jésù, màmá jẹ́ ń dáwọ́lé. Ó máa jàre o Jésù, màmá jẹ́ ń dáwọ́lé. Ó máa dáwọ́lé tí màá dẹni ẹ̀gàn lọ́dọ̀ rẹ. Ó máa dáwọ́lé tí màá dẹni ìkọ̀sílẹ̀ o. Ó máa jàre o Jésù, jẹ́ ń dáwọ́lé. Ó máa jàre o Jésù, màmá jẹ́ ń dáwọ́lé. Ṣùgbọ́n
ṣùgbọ́n kò bẹ́ẹ̀ láyé mi. Èmi ò fẹ́ mọ́ látòní lọ. Ọba tó wọ ṣùgbọ́n dábẹ́ sí i. Wò ṣùgbọ́n ayé mi. Why ni gbogbo ilé tí Oriyomi ń ṣe tí ò pick up? Why is he not picking up my calls? Ó dẹ̀ mọ̀ pé appointment ní lálẹ́. Babe, you and I know that Uncle Oriyomi ò kì í ṣèyàn bẹ́ẹ̀, eh? Keep trying, wọ́n sì máa gbé. Bí wọ́n ti ju fóònù sínú room kan wà ní another room, Abike, wọ́n silent phone ẹ̀, wọ́n bí wọ́n náà ṣe máa ń ṣe tiẹ̀ náà. Báwo ló ṣe máa silent phone? We have an appointment tonight. It's important now. Babe, ọkọ̀ wọn lè máa sìn bẹ́ẹ̀. Àwọn máa ní nǹkan táwọn náà forí wọn rò. Okay, ṣe lọ bá wọn lò. Kí n lọ sílé ẹ̀? You know. Ó dẹ̀ mọ̀ bí estate security Oriyomi bó ṣe tight. Even with the fact that I'm his very good friend, wọ́n lè jẹ́ kí n wọlé except he calls them. Now I'm calling him, kò pick up. Kò pick up. Kò pick up. Babe, calm down. Oh my babe, just keep trying. I'm calm. I'm my babe. I'm calm. I'm my babe. Ayé wa má ṣe bàjẹ́, ọ̀nà wa má ṣe dàrú. Ìṣòro tó ga jẹ̀mí wa lọ, rẹ̀ wá kété. Ayé wa má ṣe bàjẹ́, ọ̀nà wa má ṣe dàrú. Ìṣòro tó ga jẹ̀mí wa lọ, rẹ̀ wá kété. Baby, gbàgbọ́ ẹ̀, Oriyomi ò dẹ̀ jọ́. Mo mọ̀ pé mo ti jẹ̀bi nínú ìrìn àjò ayé yìí. Ìyá ogún ọdún a máa gbóná fẹ́lifẹ́li. Àwọn bàbá ló jẹ́ sọ àjẹrà ọmọlẹ́yìn kan. Mi àgọ́ ẹ̀ bẹ́ẹ̀. Oriyomi. Hello, ma. Hello, ma. Hello. Ẹ kálẹ́. Sí ọ̀sìn, ma. Ẹ kálẹ́. Ní dáyé, lẹ́tí ṣú wọn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkọ mi ni mo wá. So bí mo dẹ̀ ṣe dé mo ti ń pe fóònù ẹ̀ látẹ̀kàn tí mo ti dé kó gbé kọ̀. In fact security ẹ̀ náà mo ti pe aago ẹ̀ òun náà ò tún gbé e. Mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí i. Hello, ma. Ṣé ẹ sọ pé bí ọkọ yín wà nílé, ma? Ó wà nílé, inú ilé náà ló yẹ kó wà. Mo ló fẹ́ wà. Hello, ma. Ọ̀dẹ̀ pé iná kan, ó ti pa iná kan ti kú lókè níbẹ̀ níṣẹ́, ó ti paná. Ó paná? Bẹ́ẹ̀ni, ó paná níbẹ̀. Ibo ló ti paná? Lókè níbẹ̀.
Ó lè gbágun mi. Madam, mọ̀ kó tó ṣẹlẹ̀, ẹ wá máa lọ lé báyìí, ilẹ̀ ti ṣú. Tó bá ti di àárọ̀ la kẹ́ padà wá. Ó yé mi, nǹkan tẹ̀ ń sọ yé mi. Ẹ ti jẹ́ kí mi náà tún pé bóyá ó máa gbé, bóyá ó dẹ̀ sùn gbàgbé ni. A lè sọ. Oriyomi. Please, madam, jọ̀ọ́, please, tó bá jà rọ̀la. Ẹ jẹ́ kí n pè é. Mi ṣá lè múra báyìí kí n kúrò nílé kí n má mọ ibi tí mò ń bọ̀. Please, ẹ ń pèèyàn wọn gbé. Ó ti ilẹ̀ dẹ̀ ti ṣú báyìí. Tó bá ti dàárọ̀ la kẹ́ wá, ẹ lè fi ojúmọmọ rí nǹkan tẹ́ fẹ́ ṣe. Ẹ rí pò paná àbí? Bẹ́ẹ̀ni. Okay. Ṣé bó ṣàpaná ni wọ́n paná nulẹ̀? Bẹ́ẹ̀ni ma. Kò sí problem. Tó bá dàárọ̀ la kẹ́ padà wá. Ẹ jẹ́ tún pèlè kan sí. Ẹ jọ̀ọ́ please ma, tó bá dàárọ̀ la ṣùgbọ́n ẹ lọlé tó bá dàárọ̀ la kẹ́ padà wá. Tó bá ti dọ̀la kẹ́ padà wá lójúmọmọ tílẹ̀ bá ti mọ́. Tó bá ti dọ̀la kọ́ padà wá. Abike, abiyamọ tòótọ́, àsìkò tí tó jẹ́ ká lọ. Sọ fún un tó bá ti di aago 12 kù ìṣẹ́jú 5 tí ọ̀pọ̀ ọmọ ọgbọ̀n ọdún kó lọ rèé ṣe ìgbáradì pẹ̀lú àtùpàṣẹ ìbáyé pẹ̀lú ọwọ́ ayé tí wọ́n mú fún wọn yìí láìsí àwọn àtùpàṣẹ ìbáyé ní títàn àtẹ̀yẹ ọwọ́ ayé yìí lọ́wọ́ rẹ̀ kò sẹ́ni tó lè ṣẹ́gun àwọn abiyamọ ayé. Aṣọ aláṣọ ni ọ̀gá ń dàbúra, talẹ́balẹ̀, ewéko àtẹríba, ọ̀pàpà párádà, ilé Oriyomi yá. Àwa méje là ń bọ̀, a máa wá ní ìwà aáyán, olórí ló máa ṣáájú, apani ló máa tẹ̀lé, èmi ni mo máa ṣe kẹta pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ 4. Ṣó wá rí hóró ọwọ́ àbáláyé tó wà lọ́wọ́ ẹ̀yìn òun ló máa fi nà wọ́n pa. Má nà kẹta o, èmi ìyá ẹ̀ ni mo jẹ́ kẹta. Má nà mí o, kó báyìí nà mí, kò lẹ́lẹ́jà ń tà. Ó ṣe ọkọ mi, kó àjàyè, kó àjàbọ̀. Mo ṣèlérí fún ẹ pé mi ò ní jẹ́ kí ikú kankan kó pa ẹ́. Ó ṣe òkú àjàyè.
èmi Olúwadámiláre Ọmọbọ́lájí. Guys, mi ò lè ever fún betrayal láyé nínú ayé mi lẹ́ẹ̀mejì. Olórí burúkú ni wọ́n. Ibi tó worst sí bọ̀bọ̀ tó bá jẹ́ ìwọ ló ń bọ́ mi lójú méjèèjì. Má betray mi o. Bẹ́ẹ̀ ni má betray mi. Even kó jẹ́ ẹ̀gbọ́n mi, kó jẹ́ àbúrò mi, anybody. Because get ni o betray mi lẹ́ẹ̀kínní kí n tún wá gbẹ̀ láì ní ẹ̀ẹ̀kejì. Show am the worst part of it. Tí mo bá mistakenly mọ̀ pé ìwọ ló betray mi, fúnra ara mi ni ma get rid of you. Agun ya ẹ pa. Agun Really? Ọmọ wèrè. So, kò tẹ́ ń gbìyànjú láti sọ ní pé tí èèyàn bá betray ilé ẹ̀kan, kò sí bóhùn kẹ́niyẹn ṣe lè close mọ́ yín tó bá wá for second chance. There won't be room for that. Your second one, èkejì gangan tó sọ ẹ̀yẹ gan ló burú jù. Really? That's the second one is the worst one. Yes! Ó máa wá with full force. Full force. Ọlọ́run lè fẹ́ lò time yẹn. Okay. Ọlọ́run fẹ́ lò ọ̀dọ́. Èṣù fẹ́ lò ọ̀dọ́ gbogbo yẹn. Wọ́n á pàwé kan máa ní once a soldier is always a soldier. Once a betrayer. Always a betrayer. Ó ti yé ẹ. Ẹ̀kọ́ tẹ̀ get ni pé betrayer ṣe lè change. Don't fall more loyal. Oriyomi. Babe. Tí ẹ gbé kọ́ọ̀lẹ̀ náà kó tẹ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Má sọ fún mi pé kí n pí kọ́ọ̀lẹ̀. Jọ torí lọ má bà mí sọ yàtọ̀. Ọkọ la fẹ́ bá sọ̀rọ̀ ìyàwó ló ń pè. Kí ni mo fẹ́ fi voice ẹ̀ ṣe? As a matter of fact, go come single. I'm not even interested in picking his call again. I'm not. But what? Tí n bá gbé ṣe mo máa fún excuse pé reason torí Yomi ò ṣe turn up ni o, and I don't want me fẹ́ gbọ́ excuse yẹn rárá àti rárá. Bó dẹ̀ ti mọ olóyè torí Yomi Jensen. Now I know. Mo ti mọ olóyè tó jẹ́ àwọn ọ̀rẹ́ afẹ́ajẹ má fi ayọ̀. Kò fẹ́ kí n grow. Ó kò fẹ́ kí n máa tẹ̀lé òun bí ọmọ ọwọ́ nǹkan tó fẹ́ nìyẹn kò. And somebody like that má fi sílẹ̀, trust me, mi ò lè kú. I cannot die. Babe, don't be like that. Just want me to grow. Calm down. Ita ṣe kí ni ìgan ó máa affect ìwọ náà because ó lè sùn náà ọ̀rọ̀ yìí náà ló sọ títí tílẹ̀ fi mọ́. Babe, kò dẹ̀ máa wò wọ́n lè ní reason tí wọ́n ṣe. Reason ìyàwó ló ní náà. Baby, why you talk like this now? Reason wo ló fẹ́ ní náà? Àti plan, àti conclude. Ó dẹ̀ mọ̀ bí this contract bó ṣe wà very important sí mi, ó dẹ̀ disappoint me. There's something kò ní reason ìyàwó ló ní. Ó yá tí ẹ gbé kọ́. Má kí n bínú sí ọ, má bínú sí ọ. Kì í ṣe àwọn Uncle Dare ni. Gbé títí wọn, gbé kọ̀ wọn. Ṣáwọn náà ṣe ẹ ni. Dárí àfọ̀. Hello rẹ̀. Irọ́ o, ọ̀rọ̀ orí bó ṣe rò ó. Seriously. Obi, kò sí choice. O ní láti máa bọ̀ wá sọ́dọ̀ rẹ wá báyìí. Máa bọ̀ báyìí. Okay. A ní kó máa bọ̀ níṣẹ́
ìwọ má bẹ̀rẹ̀ tiẹ̀ nìyẹn. Okay. Kí ni wọ́n fẹ́ ṣé wà okay ṣá? Ó dẹ̀ kọ́ máa lọ sí ilé Oriyomi o. Oriyomi? He said something is happening there. Oh God. Hey, babe. Thank you. Pẹ̀lẹ́. Thank you. Rọra o. Thank you. How you feeling? Fine. Yes. Dear, sugar. Yeah. Here you go. Your phone. Babe, are you fine? I'm fine. Are you okay? You are okay? I'm fine. I'm fine, baby. Thank you. Oyemi padà wá gbogbo ọmọ. Oh, you scared me. Pẹ̀lẹ́ ọkọ mi. At least ó wà okay. Ìyẹn ló ṣe kókó. Oriyomi o. Orí ló kó yọ. Orí là bàbọ̀ ká fò sá. Happy birthday, my love. Ìfẹ́ mi, ayọ̀ mi, ìdùnnú mi, ẹni bí ọkọ mi, ìfẹ́ ayé mi. Thank you so much. Ṣé wàá rí gbogbo èyí tó kù tó máa lò nílé ayé? Ó máa lò nínú ìdùnnú, nínú ayọ̀, nínú àlàáfíà, nínú ẹ̀mí gígùn, nínú àìkú tí ń ṣe baálé ọmọ. You are blessed. Thank you. Beyond and forever. I love you so much. I love you so much. Thank you, baby. Happy birthday to you. Shall we? Wọ́n ló ní láti gbé mi ti dé ìbá. Get up, Joe. Ṣé ẹ lè mọ yìnbọn fún mi? Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa kó fún mi là. Ẹ mọ̀ bínú o. Mi yẹn sọ lọ́dẹ. Mi lè yìnbọn olùkọ́ ni mí olùkọ́ Ṣé rí mo ṣe wà yìí? Ẹ tú lèmi. Ṣé máa tán máa ṣe fẹ́ tú? Wọ́n máa ń kó fún wa ní. Ẹ sojú abẹ́ǹkù kí lẹ fẹ́ gangan. A ní ẹ máa ń kó fọlúwẹ̀. Bẹ́ẹ̀ ni. Kí lẹ wá yún? Wọ́n ti yún lé iṣẹ́ náà nìyẹn. Ìta ni. Ẹ jọ ṣé lè sí gèlè yẹn yín jẹ. Fún kẹ́ni. Ẹ sí. Kàmọ́ ọmọ ẹ̀gbọ́n ti fẹ́ mọ́ pọ̀ jù kí ni. Ẹ sí. Ẹ sì tán. Kíni. Mo sọ ojú mi ò lè tún mi jẹ́. Igi mo jìnnà sórí o, mo fi irú rẹ̀ lọ mímọ́. Kíni. Wà á ti ta ni. Ó ní sí orí mo sí orí. Kíni. Ó wà kú kí n sí abẹ́. Olóòlọ́, èmo ló lọ. Bọ́. Ẹ wá gbà mí. Kíni. Ẹjọ́, ìtì ń lọ́jà o. Máa wọlé ilé ní kí n mọ láhùn. Àwọn ọ̀rẹ́. Eléyìí, ó ní kí n mọ láhùn. Ṣé ìwà ṣe ńlá ni? Ó sì fi mílẹ̀, ó ti ń burú mọ́. Ní kíni. Ẹ bá ń bẹ ó ti ń burú mọ́. Yóò fà já ọ. Bí ò bá wúlò fún mi kò lè wúlò fẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mọ́ bínú. Ó burú mọ́. Ẹ ǹdẹ́, kí ló ṣẹlẹ̀ ìwà àti olólùfẹ́ mi ṣé ò sí? Gbogbo ìlú ìròyìn ẹ mo ti gbọ́ káàkiri gbogbo ìlú. Kí ló dé ṣé ò sí? Arábìnrin. Kí ni? Ṣé èsè pé ológun rẹ pé? Àbí? Nígbà mò ń lọ jẹ́jẹ́ mi tó ní ogbọ́ròyìn mi, ṣé èsè para rẹ ọ̀yá? Ọjẹ́ mo lọ ilé kan lọ wò ó dáadáa. Kán lọ wo èmi? Mo mọ̀ dàrán o. Ṣé o mọ̀ pé gbogbo ìròyìn ẹ mo ti gbọ́?
Gbogbo bí wà tí olólùfẹ́ mi ṣe ń ṣe flenge. Má jẹ́ gbà mú o. Arábìnrin, àní bí mo ṣe ń wò yìí, ṣèṣe pé ẹ̀jẹ̀ ti ta sí ọlọ́pọlọ. Ẹni! Ẹ̀jẹ̀ ta sí mi lọ́pọlọ. Ọmọ mo ṣe jẹ́ lùlù yìí. Mi náà. Wọ́n ṣe ọ̀rẹ́ ni. Kò tètè gbá kété ó yá o ẹni rọjà kò ṣíra lọ. So, how many guests are we expecting? As you wish. So I'm thinking maybe like 1,500, 2,000. Yeah. Oh, see what we have here. You're coming. See, I just got engaged. Can you explain what is going on? What's going on? Tó bá di àárọ̀ ọ̀la, màá wá rí ẹ. Mo máa explain everything for you. It's a long story, okay? Did you propose to her? Àní màá wá rí ẹ láàárọ̀ ọ̀la sẹ́. I love this one. Babe. Kí ló ṣàbúrò ẹ náà? Dànù jàre, ṣé o rí bó ṣe wà yẹn? Bá ti fa nǹkan ẹ̀bẹ̀ yẹn bó ṣe máa ń ṣe ni. Fa nǹkan? Ń fagbáná? Something like that. Ẹ wá wòran. Kí la dé máa ṣe? Tó bá lọ jájà nǹkan. Ọjà bíi tí bá gbaná ọjà ṣójọra wọn ni. The thing is, bó ṣe wọlé yẹn mo ti rójú ẹkún so mo ti mọ̀ pé ráìbó ti fa nǹkan nìyẹn. Mo ṣe sáré discharge. Èèyàn ò dẹ̀ lè wá mọ̀ o. Sometimes èèyàn kì í mọ̀. Èèyàn mọ̀. Èèyàn ti wò pé fine girl gbogbo àṣọ ń. Bẹ́ẹ̀ni. Ẹ̀gbọ́n mi, mo kí yín kú oríire. Mami, yí 360. Yí 360. Ìyá mi mọ́ ti. Yéé! Ẹ̀gbọ́n mi! Bọ̀dá mi, èmi ni. Daniel, kí ló ṣẹlẹ̀? Mo ní kí n wá kí àǹtí Ṣẹ́wà ní bóyá wà ókè. Daniel. Ma? Wow, you need anything. Can you please explain to me what is going on between you and my girlfriend? So realize pé ọmọ yẹn ni mo fẹ́ fẹ́. Yes. Ẹ fẹ́ náà. Yeah. Àìmọye èèyàn tó máa jẹ́ pé slaughter ló ń gbọ́mọ lọ tí ò ń ṣe ọ̀tá. Kí ló ṣẹlẹ̀ láàrin wa àtàbúrò mi? Ọ̀rọ̀ ọdẹ wo ló ń béèrè lọ́wọ́ mi? Kí ló máa ń ṣẹlẹ̀ láàrin mi àti àbúrò ẹ̀? Kó mọ̀ náà ṣé aṣẹ́wó ló pè mí, ṣé aṣẹ́wó ló gbé sílé ni? Mo fúnra mi fún wàhálà sínú ayé ara mi. Lọ ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀. Bá ọmọ Winston, mò ń lè jáde kúrò nínú ilé. Fiancé mi là ń sọ̀rọ̀ pé o ní pé kó mú ìfẹ́ rù lọ sínú yàrá ẹ̀. Àsìkí nìjọ́. Tó bá mọ̀ pé yàrá jà ẹ̀. As in mọ́mísí mi ló bí ẹ tí o ṣe bo express till birth nígbà tó bí ẹ pé doctor confirm ẹ dead kó tó ní post tó jáde after 3 days. Tí bá ti fọwọ́ kan báyìí má fọwọ́ kan bí o kò sòrò. I'll show you this stuff I make up.
mo mọ̀ pé mo ti jẹ̀bi.